ẹ kú iṣẹ́ ń bẹ yẹn gbogbo ilé lẹ́ẹ̀kan sí i. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin màmá tẹ̀ ń fojú ayọ̀ wò wá, mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá pátá tẹ̀ ń fi ojú ayọ̀ wò wá nílé àti lóko, ọwọ́ ẹ̀gbọ́n àtàwọn àbúrò wa. Tèmi ṣáà ni pé inú mi á sì dùn tí ẹ bá ń bá wa ṣíà fídíò yìí sí gbogbo ibi tó jẹ́ kó dé. Báwọn kan bá láwọn dé, àwọn wá la ojú, àwọn wá bo ojú yín, àwa dé, àwa wá la ojú yín ni. Ṣé gbogbo àwọn tí mò ń sọ yìí ló máa jẹ́ kẹ́ ẹ mọ ìránṣẹ́ Ọlọ́run tòótọ́, ẹni tí Ọlọ́run rán? Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátá, ẹ lọ fi ọkàn balẹ̀. Ohun tó Olúwa tún sọ nípa Tinubu fún mi lénìí nìyí. Ó ti di àná. Today is Friday, tomorrow, yesterday is Thursday. Olúwa sọ wípé àwọn tí wọ́n wà lórí oyè lọ́wọ́lọ́wọ́ báyìí, Olúwa ni wọ́n ti san owó ẹ̀mí ẹ̀. Ìkíní nìyẹn. Ìkejì, kí gbogbo ọmọ Yorùbá máa tẹ́tí kó máa gbọ́, kẹ́ ẹ lè mọ bẹ́ẹ̀ tí máa sá eré, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọ Yorùbá ni kò fẹ́ jẹ́ ká bọ́ nínú oko ẹrú. Ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọ Yorùbá, most of àwọn tí wọn ò tiẹ̀ tún fẹ́ jẹ́ ká bọ́ nínú oko ẹrú yìí gan, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń ṣiṣẹ́ lọ, wọ́n ń ṣiṣẹ́, ìyà ń jẹ wọ́n. Tó bá jẹ́ wípé ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ yìí tí ìyà ń jẹ yìí lójú méjèèjì yìí, ẹ súnrakì, you tie your girdles, àtẹní kòkò, ẹ ò fẹ́ mọ́, ìlú ìyà ti pín. Ṣùgbọ́n inú ipò tẹ́ ẹ wà, ipò ebi, ipò àìríjà ìrímu tẹ́ ẹ wà, ó tẹ́ yín lọ́rùn. Lánàá ni mo ti ń gbọ́ wípé wo àwọn ò ní jáde níjọ́ sátidé o, àwọn ò ní wá kú o. Mo wá jókòó bí tí mo ṣáà ti ń gbọ́ gbogbo ohun tí wọ́n ń sọ, mo ń bọ́ lọ́run sọ̀rọ̀. Ọ̀rọ̀ ohun tí wọ́n sọ yìí lead mi sí nǹkan tó Olúwa tó bá mi sọ. Ṣùgbọ́n lè má jẹ́ nínú fídíò yìí ni mo máa sọ, ó lè jẹ́ nínú fídíò kẹta. Níbi tó ti ń sọ tí mo ṣáà jókòó tí mo wò pé àwa ń torí ọ̀jàjà, ọ̀jà níta ní ìjà lẹ́kùlé òun. Olúwa sọ wípé Tinubu, òun ló sọ ọ́, kì í ṣe mi. Ṣùgbọ́n ó ń gbẹnu ìránṣẹ́ ẹ̀ sọ jáde sí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ̀yin ọmọ Yorùbá tó bá ní etí tó fẹ́ gbọ́ràn. Wòlíì yàtọ̀ sí wòlíì. Mi ò lówó ṣùgbọ́n ebi ò pa mí. Ṣùgbọ́n nítorí pé ohun tí mo máa jẹ yẹn ò ní kí n purọ́. Àwọn màmá kan ń pè mí lénìí, ní àná ti di àná. Ohun tí kí n bá Koiki sọ̀rọ̀ o, I just want to mo kàn ní láti fẹ́ kóòtù yìí jáde ni pé kó lè mọrú ẹ̀dá tí mo jẹ́. Ó bá máa fún mi ní owó ìjọ tí n bá ti rí pé ìwà tí mo rí ní ohun tí ò ṣe yìí ìwà ìdọ̀tí ni, máa sọ jáde lẹ́sẹ̀kẹsẹ̀. Mi ò kíà. Ó bá máa fún mi lówó, I don't care about it. Tí n bá ti lè rí irọ́ lẹ́nu ẹ, ọ̀kí ti rí pé ohun tó sọ yìí ti ń yàtọ̀ sí ohun táwọn èèyàn sọ, forget about it. Mo máa kó bu ẹ lẹ́sẹ̀kẹsẹ̀. I don't care who you are. Ẹ bá Koiki sọ̀rọ̀ wọ́yẹ sọ nìyẹn, wọ́n pè mí ni o. Àwọn náà lè máa gbọ́ fídíò yìí. Ṣùgbọ́n mo jẹ́ kó yé wọn the kind of person I am. Mi ò burú, ṣùgbọ́n tó bá ti ń sọ wípé ìwà ìdọ̀tí, ìwà irọ́, ìwà pé kéèyàn má mọ ohun tó ń ṣe, or kéèyàn má mọ ohun tó ń sọ, I hate it in my life. Ó dẹ̀ sọ fún wọn, Koiki ká máa bá sọ̀rọ̀ o, ó ti so rude jù, ó ti so ṣe proud jù. Koiki ò proud. Ẹni tó bá máa ja ìjà yìí bó ṣe máa ṣe ní orí bí mi náà ṣe ń ṣe ni. Ọ̀pọ̀lọpọ̀ ló ń pè mí pé ṣé wòlíì Ọlọ́run nìyí? Yes, wòlíì ni mí. Ṣùgbọ́n ẹni tó bá máa ja ìjà tó wà nílẹ̀ yìí, kí n sọ fún ẹ, ó máa proud. Ṣé tó bá déjú ogun, wòlíì máa pààyàn lójú ogun. Kò wá ní ṣé wòlíì ló ń pa èèyàn? Ṣé mo máa dúró kéèyàn pa mí ni? Talk to me.
àbí mo máa rí èèyàn tó fẹ́ pa ọmọ mi ò ní pa. Talk to me. Why are you so dense? Why are you just think before you are dropping words? Ó tiẹ̀ máa ń yà mí lẹ́nu pé ṣé wọ́n ti kó ọpọlọ àwọn ọmọ Yorùbá mi ràn lọ ni? It is not all Yorùbás. Ṣé ó ti kó ọpọlọ àwọn ọmọ Yorùbá mi lọ ni? We are talking. Ẹ ò jẹ́ ká sọ ohun èèyàn lẹ́ ń gbọ́, ẹ ò gbóhùn Ọlọ́run. Koiki ò rude, kì í ṣe ọ̀dọ̀ Koiki ni mò ń lọ lọ́wọ́lọ́wọ́, ṣùgbọ́n ọ̀rọ̀ ló mú mi débẹ̀ padà. It's not rude. Ẹni tí Ọlọ́run bá máa lò báyìí bó ṣe máa ṣe nìyẹn. Ẹni kó fẹ́ kó tiẹ̀ ṣe wá wà lọ́dọ̀ bàbá Ìgbòho yẹn kó tiẹ̀ fìwà jọ wọ́n. Ẹ lọ wo bàbá Ìgbòho dáadáa. Tí bàbá Ìgbòho bá débi tí ogun wà, ẹ mọ̀ wípé kì í ṣe ọkùnrin mẹ́ta, ọkùnrin 24 ni. So therefore àwọn eré àkànṣe Koiki ó lè jókòó kó máa bá ìyàwó ẹ̀jà ni lẹ́gbẹ̀ẹ́ ìpórí òpè. Ṣùgbọ́n tá a bá ti débi tá a wà lọ́wọ́lọ́wọ́ báyìí ó máa ń dàbí ẹni wípé ẹ̀gún wọ̀ wá ni. That is it. You people need to think about that before you drop words. Tí bàbá Koiki náà tó ní tó bá débi tí ogun wà, ìwọ lè dúró síwájú ẹ̀ bá sí nọ́ọ̀tù ni. Kẹsẹkẹsẹ mo sọ fáwọn ìyá yẹn kọ́ máa sọ bẹ́ẹ̀ mọ́ kíní kan kò jẹ́ kémi náà sọ̀rọ̀ síta, kò jẹ́ kémi náà wá rìpláì Awíkonko. Ó ti settle, matter ti settle, gbogbo ẹ̀ ti lọ ṣú everything. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé everybody ti apologize fine. Ṣùgbọ́n àwọn kan ṣì wà wọ́n ò fẹ́ gẹ̀ẹ́tì ọ̀rọ̀ yẹn dáadáa. Mo wá ń try láti sọ, wọ́n ń pè mí lábẹ́ aṣọ. Mo wá ń sọ fún wọn wípé tí àwa ò bá jáde láti paná ọ̀rọ̀ yìí, báwo lè fẹ́ rí? Èèyàn wọ́ta ó sọ̀rọ̀ níta, ẹ wá ní kí n wọnú ilé kí n lọ bá wí nínú ilé. Ìta tó ti sọ́nà ni mo ti máa bá wí, kó ju yẹn lọ. Kì í ṣe pé wọ́n tún ṣẹ̀ṣẹ̀ mìíràn o, ṣùgbọ́n ohun táwọn èèyàn ń sọ, the feedback àwọn èèyàn, òun ló tún mímí kọ̀ to drop little out in the video. Èèyàn ṣe nǹkan tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn màmá ló wà ní hospital. Màmá kan sì tún pè mí lánàá, ó ní sẹ́ẹ̀ ó ní òun ọkàn ń ṣẹ́kì BP òun ni. Èèyàn ṣe nǹkan I don't care, tó bá máa bàjẹ́ ni kó bàjẹ́. That is it. Ohun tí wọ́n ṣe nìyẹn. So ẹ̀yin màmá yìí, ẹ jẹ́ ká fi ohùn kan tọ́ ọmọ. Ẹ̀yin bàbá tí ń gbọ́ mi, ẹ jẹ́ kí a fi ohùn kan tọ́ ọmọ. Tó bá ti ń di ohùn méjì, ọmọ yẹn kì í padà wúlò mọ́. Ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Mi ò bẹ́nikẹ́ni jà nínú wọn mọ́ o. Everybody ti bẹ̀, oníkálukú ti lọ. Ètò máa bẹ Yorùbá nation padà wá ti sọ, ó ti bẹ Yorùbá nation, ó ti bẹ gbogbo àwọn ọmọ Yorùbá. Ṣùgbọ́n ẹ̀yin màmá tó jẹ́ pé à ń gbọ́ feedback yín padà, ẹ̀yin bàbá tá à ń gbọ́ feedback yín padà, ẹ̀yin náà ẹ ti sọ òwe Yorùbá nù. Gbogbo ẹ̀yin màmá yìí, ọ̀rọ̀ yín máa ń yà mí lẹ́nu. Ẹ̀yin ò mọ̀ pé gbogbo òwe Yorùbá pátá ló ní meaning, ó dẹ̀ ń ṣe. Àwọn pásítọ̀ yín náà lọ tún ní kẹ́ ẹ sọ òwe nù. Ṣé pásítọ̀ tó ti ba ayé yín jẹ́? Fídíò kẹta tí mo máa ṣe lẹ́yìn yìí ló tó máa mọ ibi tí pásítọ̀ ti ba ayé ẹ̀ jẹ́ dé. Ṣé àwọn náà lọ tún ní kẹ́ ẹ sọ òwe nù? Ẹ lọ́wọ́ dódó òwe Yorùbá tó o bá ti sọ sílẹ̀ kó wá ní sùúrù kó ro dáadáa. Wàá wípé ní tòótọ́ ohun tí wọ́n ń sọ it is right thing. Koiki is not rude. I want to say that for the last time. Ẹni tó bá máa ja irú ìjà yìí bó ṣe máa rí nìyẹn. Àwọn tí wọ́n fẹ́ fi èrú gba ìbùkún lọ́wọ́ Koiki, àwọn ní kẹ́ ẹ lọ bá wí. Tí wọ́n bá dẹ̀ fi èrú gba ìbùkún lọ́wọ́ Koiki, ẹ gbàgbé nípa Yorùbá nation. Àsọtẹ́lẹ̀ ni. Tí wọ́n bá fi èrú gba ìbùkún lọ́wọ́ Koiki, kì í sọ tòótọ́ fún yín. Ẹ lọ kọ sílẹ̀, ẹ gbàgbé nípa Yorùbá nation. Ọdẹ nǹkan, Koiki gba nǹkan, kò ṣe nǹkan, ó ṣe gbá. Ṣé sìn la fẹ́ sọ yẹn? Kì í ṣe nísìnyí náà. Tá a bá dé ilẹ̀ ìbílẹ̀ wa, ẹ̀yin náà mọ̀ pé gbogbo ohun tẹ́ ní Koiki, òun ló kọ orúkọ kinní kan sí yẹn. Ẹ rí i pé gbogbo ẹ̀ la máa change padà sí Yorùbá nation. Kò ju yẹn lọ.
but lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ohun tó jẹ́ kí a mójútó ni ká mójútó. Let us move the ship. That is all. God bless you. I want to drop it now. Kí n lè conclude matter Tinubu. Tinubu ò lè di president Nàìjíríà. Ṣé pé fídíò ní orí social media ló máa wà. Àwọn tí wọ́n wà lórí oyè ti sanwó ikú Tinubu. Ẹ lọ kọ sílẹ̀. I am telling you. Tinubu can never be the president of this country. Ohun tó lúwa ní kí n drop nínú fídíò nìyẹn. Ìwọ kò share kó wá o kó lọ share sí tó jẹ́ kó share sí. Ohun tó lè pè Tinubu láyé kan tó wà yìí ni pé tó lè pè ẹ́ nítorí pé ojú máa ti Tinubu tí ò bá padà kú ni o. Ojú máa ti Tinubu láyé yìí, ojú máa ti lọ́run tí kò bá padà kú sínú inú nǹkan tó wà nílẹ̀ yìí o. Ojú máa ti láyé yìí, ó máa ti lọ́run, kò ní lè bọ́ta nínú yàrá ló máa padà kú sí tó pé ìgbà tí kò bá ti lè bọ́ta tójú bá ń tìyàn níta. Ohun tó lè pè ẹ́ ni pé kó lọ hands off kúrò nínú ọ̀rọ̀ òun fẹ́ jẹ́ pírẹsidẹ́ǹtì, kó wá jókòó dáadáa. Àwa kò lè jẹ ọba lórí wa, kò lè jẹ nǹkankan lórí wa. Ọlọ́run ò ní kó jẹ anything, Ọlọ́run ò tiẹ̀ ní, ṣùgbọ́n kó jókòó ní ìjókòó, kó dúró síbẹ̀ ìjókòó bàbá, kó wà ń bẹ̀ kó máa wo ohun tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation. A ò ní kò sí pé a ò pè pé kó wá jẹ pírẹsidẹ́ǹtì, a ò pè pé kó wá kó fún wa, ṣùgbọ́n kó ṣe kí ni ọ̀nà kan tó lè fi ní àlùbáríkà láyé yìí àti lọ́run nìyẹn. Kó wá jókòó kó wá rò pé kí lòun lè ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí, káwa ọmọ yìí lè ja ogun yìí ní àjàṣẹ́gun ká lè jà gbogbo ohun tá a bá nílò ó lè kó wọlé fún wa. Kó wá jókòó ọ̀nà kan tó lè fi níyì láyé àti lọ́run ni. Ṣùgbọ́n tó bá jẹ́ pé presidential election yìí náà ló ń tẹ̀lé lọ, ó máa tẹ́. Tó bá wá tẹ́tọ́ kò ní lè jáde nílé, tó ò bá tí ìkú tó dógbà yẹn ni o, inú ilé náà ló máa padà wá kú sí. Ẹ send fídíò yìí sí, ẹ send fídíò yìí sí Tinubu, ẹ jẹ́ kó gbọ́ dáadáa. Èmi ni wọ́n ń pè ní ìránṣẹ́ Ọlọ́run bàbá confam JP. Ẹ lọ sọ fún dáadáa, ẹ jẹ́ kó dí ọ̀dọ̀ ẹ̀, ẹ ṣí ẹ̀ dí ọ̀dọ̀ ẹ̀. Ìwọ tó o bá dìímú tí o ṣí ẹ̀ náà, ohun tó ń ṣe ni wípé you don't want to educate them, you keep the video, you don't want to share it. Ohun tó ń sọ pé àwọn tó ní fídíò yìí ò fẹ́ jẹ́ kí wọ́n rí, ìwọ release ẹ̀ sọ́dọ̀ wọn. Ó ṣeé ṣe pé ohun tó lúwa ní ká bá wọn sọ yìí tí wọ́n bá tẹ́tí tí wọ́n bá gbọ́, wọ́n lè ní change of mind. Ó dẹ̀ máa pay mi, ó dẹ̀ máa pay ìwọ náà. I am telling you the truth. Nítorí pé kí ni kò sóhun tá a fẹ́ ṣe. Àwọn náà ti mọ̀ wípé àwọn náà mọ̀ dáadáa wípé ogun ló lè end the matter yìí. If truly Yorùbá nation tó bá fẹ́ ya, enough of fake prophet, enough of fake prophecy from any useless prophet that you should be praying. Prayer is not the solution right now. Ogun ló lè yanjú ẹ̀. Àlàáfíà ni fún yín, mò ń bọ̀ mi ò tí ì dé. Thank you. Ẹ share ẹ tún subscribe sórí YouTube wa.